mo kí ẹ kú àkókò yìí, ẹ kú gbáládùn àsìkò tá a wà yìí, a kú gbogbo ẹ̀, ọlọ́run á kúkú jẹ́ kó dáa fún wa. Ìkànnì Ìjùgbà Master Channels náà la wà tẹ́ ti ń gbọ́ wa, tẹ́ sì ti ń láǹfààní láti wò wá, bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní sìnkú ọmọ lágbára ọlọ́run, lágbára olódùmarè. Ṣeun Agboola lórúkọ tèmi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency, àwa support ilé yìí o, ẹ kú iṣẹ́ takuntakun o. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ará òkè ọya wọ́n ń yarí pé why now, kí ló dé, kí ló ṣẹlẹ̀, ẹ ń béèrè pé kí ni wọ́n yarí lé lórí. Lẹ́yìn òfin ètò ààbò tuntun tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa tí wọ́n gbé kalẹ̀ tó fẹ́ sọ gbogbo àwọn ọ̀daràn di bandit, ó ti sọ gbogbo ọ̀daràn di terrorist. Bandit ti di terrorist tí ó bá fi ní nǹkan ìjà olóró lọ́wọ́, tó bá fi jẹ́ ẹni tí ń dàlúrú, tó ní nǹkan ìjà ogun tàbí nǹkan ìdàlúrú weapon lákàtẹ́, ó ti di bandit, ó ti di terrorist. Enough is enough. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé ó tó gẹ́, alùbàtà kan ò tún gbọ́dọ̀ dárin, ó tó gẹ́. Tó o bá níbọn lọ́wọ́, tó o ní weapons lọ́wọ́, yes, tó o bá níbọn lọ́wọ́, tó o ní weapons lọ́wọ́, lọ kó kalẹ̀. Irú èèyàn tí ò bá àwùkọ o jẹ́, tó o bá já jagunbalẹ̀, tó o bá jọmọ ọ̀tá, tó o bá já digunjalè, wọ́n ní tí wọ́n bá ti bá ìbọn lọ, kódà kó o jẹ́ oníwà tútù àbí kó o jẹ́ ọlọ́dẹ tó gbàwé àṣẹ lórí ìbọn ẹ̀, wọ́n ló ti di terrorist. Ọmọ ìgboro ni mí, ọmọ town ni mí, wọ́n wá bábọn lọ́wọ́ ẹ̀ tàbí lákàtà ẹ̀, ó ti di terrorist. Ẹ mọ̀ túmọ̀ tẹ́ ń sọ yẹn. Terrorist dẹ̀ rèé, tí wọ́n bá ti mú wọn àwojú ṣe o. Níta ń sọ ni pé kò sí tó jẹ́, bọ́wọ́ bá ti tì ọ́ tàbáwọn kan ló ń lò ọ́ àbí kí wọ́n kó sákàtà ẹ̀, ẹni tí wọ́n bá mú as terrorist ó ń lọ́nu o. Nínú bá ń bí àwọn ará òkè ọya pé irú òfin wo rèé, nígbà wọn fi ka 31 list èèyàn tẹ́ lè pè ní terrorist kalẹ̀ àtòníjàngbọ̀n àdúgbò. Ẹ̀rù bà wọn ará bí, torí wọn ò ní nǹkan méjì tí wọ́n ń ṣe. Èyí tó wá burú jù ń bẹ̀, tó o bá jẹ́ kidnapper, à ń lọ abduct àwọn ọmọ iléèwé, à ń kọ́ ọmọ iléèwé sórí, tó o bá jẹ́ ẹni tó ń bá wọn gba ransom, ó ti di terrorist o. Bọ́yá ò gbọ́, bóyá kò yẹ, tó o bá ń bá wọn gba ransom, ó ti di terrorist. Ìyẹn ní àbí. Ẹlẹ́kejì, ṣe pé Gumi nìsín kò lè bọ́ ọ̀tá mọ́. Ìwọ tó o bá jẹ́ negotiator, wọ́n kó àwọn èèyàn kan wá láyọ̀ wá bọ́ta pé já lọ bá wọn negotiate. Ìwọ tó negotiate gan, ó ti di terrorist. Ìyẹn ni pé kò sáǹfààní fún Gumi mọ́ láti sọ pé ẹ̀yàn bandit ọmọ ìyá wa ni wọ́n. Tóun náà bá jáde pé ẹ wá lọ bá wọn discuss, òfin terrorist ó gbé. Listen well, welcome idea ni o. Ìgbésẹ̀ gidi tí àwa mọ̀ wípé ìgbésẹ̀ ààbò tó dára tó nípọn ní òfin yìí. Ṣùgbọ́n ṣá, kó mọ̀ jọ̀rọ̀ ẹnu kán mú wá sí ṣe. Ẹ wo nǹkan tí ìjọba Muhammadu Buhari kó wá sí. Ayé ìgbàjọba olóògbé Muhammadu Buhari làwọn Miyetti Allah yìí ni wọ́n ti ń display ìbọn, ni wọ́n ti fi ń da màálù, tí wọ́n ti sọ di nǹkan gidi. Ṣé rọ́ ni, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀wọ̀n tá a kọ, ẹ̀wọ̀n tá a kàn sí. Òfin tó wá délẹ̀ yìí kò wá tẹ́ àwọn ará òkè ọya lọ́rùn, kò lè tẹ́ àwọn Miyetti Allah náà lọ́rùn. Wọ́n display ìbọn, kò sí ní tó ṣẹlẹ̀. Ayé wọn ni àwọn ní ń ṣèjọba. A kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu dáadáa o. Ṣé ẹ mọ̀ pé ń gbà yẹn tí wọ́n bá pa àwọn èèyàn láwọn ìgbèríko tí wọ́n fi màálù jẹ oko wọn tán, nǹkan tẹ́ mọ̀ gbọ́ ni wípé wọ́n fi ìbọn yẹn wọ́n fi ń dáàbò bo ara wọn àti màálù ni. Ṣé erin ni wọ́n ń sìn ní àbí kíni?
tẹ́ ń dáàbò bò kó má bàa pa wọ́n àbí kìnìún. àtìgbà yẹn láti wọ̀ ọ́ ibi tẹ́ ẹ ti máa mọ̀ wípé ìjọba Muhammadu Buhari gan kò ṣe orílẹ̀-èdè láǹfààní. ẹ̀yin ọmọ ẹ̀yìn wọn tínú bá ń bí tẹ́ ẹ bá wọn ṣiṣẹ́ ẹ bínú dáadáa torí pé òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. ẹ̀yin náà mọ̀ pé ayé wọn làwọn Fúlàní darandaran torí pé wọ́n jẹ́ pétrọ̀nù wọn ni wọ́n ti láǹfààní àti máa jayékáyé. kẹ́ni tó lu kó mọ̀ bá sọ̀rọ̀ pé wọ́n fi màálù jókòó. ṣé báwọn àwọn ní accommodate àwọn bandit àwọn ń gbébọn kọjá wọ́n ṣe ń tó wù wọ́n àwọn kan dé àwọn náà ní kó wọn wọlé. òfin yìí welcome òfin ni ẹ káàbọ̀ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu lórí ẹ̀. enough is enough. surrender your weapons. ẹ lọ kó àwọn nǹkan ìjà tó wà ní ọwọ́ yín ẹ lọ kó sílẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá wọn gbowó tẹ́ ẹ̀ mọ́ inú gbó tán wà ó tán. negotiator collector tí ń bá yín bàbá Tinubu ti ń jẹ́wọ́ ọmọ ọkọ o. ó ti ń jẹ́wọ́ ọmọ ọkọ àsìkò ti tó. action gbọ́dọ̀ tẹ̀lé ni. ọwọ́ akú sọ́wọ́ ẹ̀yin agbófinró wa. tó bẹ̀yìn torí bí orílẹ̀-èdè bá dúró tó fi orílẹ̀-èdè dúró tó mọ ọmọ olówó tó wọ́n ẹni òkè náà ni wọ́n ti máa pè pé ẹ filẹ̀ torí ẹ̀yin ò dẹ̀ fẹ́ lù sí iṣẹ́ yín mi ìbáyín wí. ṣùgbọ́n orílẹ̀-èdè tó bá lọ síwájú àwọn agbófinró bẹ̀ ni o. welcome my dear, go and submit your weapons fún ìjọba. àwọn tí wọ́n kàlẹ̀ àwọn list 31 yẹn kò sí bó o bá ti ní nǹkan ìjà lé àkàtà ẹ̀ terrorist ni ẹ o. ìdájọ́ tẹ́lẹ̀ ń dá fún terrorist kò rọrùn o. àbọ̀mí rèé information ni o ó dẹ̀ wà crucial gan. káwọn ìyá sọ fáwọn ọmọ wọn o tẹ́ bá rọmọ yín tó wà nínú ibi tí ò yẹ kó bọ́ sí tó ń mú àwọn nǹkan ìjà olóró káàkiri wọ́n ní wọ́n ń dá wàhálà tí ọwọ́ àwọn agbófinró bá tẹ̀ two fighting kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o. terrorist ni mo kí yẹn kú dédé àsìkò yìí ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa.